kó o lọ ṣe signboard Governor Fashola ńgbà náà tí n bá ti parọ́ ẹ̀yin ọmọ Bariga ẹ wá máa já mi o ẹ̀yin ọmọ Ṣómólú ẹ wá máa já mi ẹ máa sọ fún mi pé irọ́ ni mò ń pa eléyìí ẹlẹ́nu yánmọ̀yánmọ̀ yìí mò ń sọ̀rọ̀ sí Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá tí o lè sọ̀rọ̀ sí mi gan fúnra mi. Ọba kábíyèsí ló pè ní ẹlẹ́nu yánmọ̀yánmọ̀ kò ní dá fún ìyá tó bí ẹ okó àtòkù tó ń bára wọn sọ bí ẹ kò ní dá fún àwọn méjèèjì ìyá ẹ kò ní dá fún bàbá ẹ ọlá fẹdúrà kan lọmọ yàrá ìyá ẹ ta ni ìyá ẹ ta ni bàbá ẹ kò ní dá fún àwọn méjèèjì tó ń bí ẹ ìwọ ni wọn la fẹ́. àwọn èèyàn máa wá ya wèrè gan nílẹ̀ Yorùbá o àwọn tí wọn ò ní bẹ̀rù fún ọba aládé nílẹ̀ Yorùbá ẹ wo bọ̀bọ̀ yàmàyàmà tẹnu ẹsẹ̀ yàmàyàmà tó ń sọ̀rọ̀ sí odidi ọba ilẹ̀ Yorùbá nítorí Gani Adams ẹ jọ ṣé ọba ní Gani Adams ni àbí kò yé mi àwọn ọba náà ló fi Gani Adams tán fi jẹ oyè Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà lórí rẹ̀ yìí ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ wá nǹkan kẹ́ fìdílé kẹ́ wá gbọ́ nǹkan tí màmí Yorùbáwùyí àtàwọn olólùfẹ́ kẹ́ wá gbọ́ bí wọ́n ṣe tún pẹ̀rẹ̀pẹ̀ ọ̀rọ̀ lọ́nu fídíò yìí. kò ní jọjá fún yín papọ̀ ẹ̀ ń ṣí èrè ọba ilẹ̀ Yorùbá ló sọ fún pé ẹlẹ́nu yánmọ̀yánmọ̀ ìyá tó bí ẹ kò ní dáa fún ìyá tó bí ẹ kò ní dáa fún ìyá tó bí ẹ kò ní dáa fún bàbá ẹ kò ní dáa fún àkọ́bí bàbá ẹ kò ní dáa fún àbígbẹ̀yìn bàbá ẹ kò ní dáa fún wọ̀ fúnra rẹ̀ odidi kábíyèsí ló lárú gbàgàbí ilẹ̀kùn Faransé tó ń bú olórí ibú wo ló bí ọmọ yìí olórí ibú ẹni òfò wo ló bí ẹ ná wèrè wo ló bí wèrè ẹ wo wé àwọn bàbá wa láyé àtijọ́ wọ́n ti ní kó lọ bẹ́ orí ẹ̀ sọnù wọ́n ní kó lọ bẹ́ orí ẹ̀ sọnù àwọn ọba tí lọba máa ń pa kò sí wàhálà sọ̀rọ̀ wèrè. lè dá mi mú wa àtàwọn tíìmù ẹ mò ń bọ̀ lórí yín. kábíyèsí ò lè dáwọ́. nílẹ̀ ayé abẹ́kẹ́ ìzàbà. ó ṣe ìfẹ̀dẹ̀fọ̀ ní ìyába Gani Kaaba olórí ibú ọmọ afọ orí ẹ̀ mọ́ Kaaba ọmọ àlẹ́ ní òfò sọ̀rọ̀ wèrè. mò ń bọ̀ lórí yín. Fashola ní kó o dá signboard yẹn padà within 24 hours pé kó o tún ṣe tó wà beauty jù yẹn lọ o dẹ̀ lọ ṣe ọ̀n bí ẹrẹ. olórí ibú èyí tó wà beauty kan tó wà beautiful Fashola ti lọ o kábíyèsí ọba gbọ́láhàn sì wà lórí òkìdè báràkì lọ́ba oyè báràkì ni sójà go come báràkì go still remain gbọ́ngbọ́n ìlòkè ogún ọdún lè ní òkè gbọ́ngbọ́n ẹ bá wa gbóhùn sókè. ó ṣe ọkọ mi ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run ràn yín lọ́wọ́ Olúwa jẹ́ ká gbé wa agbègbè tó wà nílẹ̀ Yorùbá. ẹ ṣeun gan ojú àtàrà ìtọ́nkì. ṣé o rí ọmọkùnrin tó jáde fún olójútì pátápátá Gani Adams àtàwọn followers ẹ̀. ẹranko jọ ní gbogbo wọn pátápátá ẹranko. kò sí ojútì kan wọn ò dẹ̀ lọ́pọlọ ó yẹ kó máa tọrọ fún wisdom ṣé wọn ò kì í ronú kan tó jáde síta kan bí ìgalà wọn bẹ síta bí ìgalà wàá máa sọ ọmọ lásán èkejì ajá olórí ibú ọmọ lójijì ọba ní odidi ọba eléyìí sọ̀rọ̀ sí báyìí. ẹ̀lọ́ ṣé odidi ọba ní Gani Adams gbéyàn síta tó ní kan á máa bú tó bá jẹ́ pé ìgbéraga wọ́n dẹ̀ wà arrogance ṣérú àwọn yẹn náà fẹ́ máa ṣọ́ wa tó máa pààyàn anyhow. bẹ́ẹ̀ni eléyìí tó lè bú ọba yóò máa kó dídí ìlú run ẹ má bá wọn ṣe o. sẹ́yìn òní lè ní wọ́n fi ọ̀tẹ̀ ṣíṣe sílẹ̀. Ọlọ́run ló fi ilẹ̀ níta bá yóò. tó ń jáde fòfòfò igan mi rò pé Yorùbá ni wọ́n máa lè Yorùbá. ṣé lè jẹ Yorùbá tẹ̀ ń wò ìtújọ Yorùbá lójú yín. ó náà ni mò ń sọ ọmọ àlè Yorùbá ni wọ́n. owó tẹ̀ ń gbà tí ò tó bí kankan kò jọ lára yín gan kò jọ lára wọn bó ṣe ń jáde fòfò. bẹ́ẹ̀ ni o. lórí rádaràda. bí àjèrè lẹ́kọ̀ọ́. mi ò ríru wọn rí Ọlọ́run kó gbàkóso bẹ́ẹ̀ lè ṣe ń jáde Ọlọ́run gbé Sunday Igboho tó ń gbé lékè yìí tó ń lọ sókè ìfò tọ́lọ̀ wà lẹ́yìn ẹ̀. àwọn ọba tẹ̀ ń bú ẹ lè túbọ̀ tẹ̀ ẹsẹ̀ àwọn lọ́lọ́fin Tinubu tẹ̀ ń bú tẹ̀ ń sọ pé apààyàn ní kinní kan òun sì lọ lórí yín lẹ́yìn. ìdí tí mo fi ní wọn ò lójú tí wọn ò dẹ̀ ń rí. ẹ ṣe màá mi ká ṣe pápá àpàdé kan sí èrò pọ̀ lórí kìíní ẹ ṣe gan ojú fẹ́ mà. ẹ̀dẹ̀ bá ti wọlé bá wa ṣẹ́ ní ìṣẹ́jú méjì TikTok ti kún everywhere
àwọn tó fẹ́ sọ̀rọ̀ ẹ̀yọ̀ tó bá ti wọlé lórí TikTok ẹ bá mute mi o kẹ́ni yẹn tó gbé call máa sọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀. òun pera ẹ lọ́ba tí ń sìn ìwọ àbáláàrú ẹ. ìwọ tó jẹ́ pé ẹ̀bùn kan ṣó tó ní fún àwọn ọmọ ìlú Bariga ni pé kó máa rán wọn lẹ́wọ̀n. ìtọ́pọ̀ náà àwọn ọmọ Bariga tó jẹ́ àwọn indíjìn gangan ọmọ ìlú ìwọ ló ń rán wọn lẹ́wọ̀n. Lúpọ̀ ọmọ Bìsí Lúpọ̀ ọmọ Bìsí ọmọ bíbí inú ìlú Bariga indíjìn ìlú Bariga ni. dákẹ́ àwọn èèyàn fẹ́ sọ̀rọ̀ wèrè bá a gbósókè bàbá wa. hello ẹ jẹ́ ẹ máa bá wa sọ̀rọ̀ tó wá ti gbé kọ́ọ̀dù yẹn ẹ jẹ́ ẹ bá wa sọ̀rọ̀ sókè. ó ṣe wàhálà lórí iṣẹ́ kẹ̀kẹ́ márúwá gan. hello sọ̀rọ̀ wèrè. Timson. Allahu Akbar. inú mi dùn pẹ̀lú nǹkan tó ń ṣe. hello àjọ ń ṣètò ní o. àṣẹ Èdùmàrè. ṣe rí ẹ máa bá mi ṣàdúrà fún ìráyé àti àwọn ms bàbá wọ́n ti táṣìírí wọn ara wa ń ta wọn òun tó kì í sinmi gan o. ẹ lọ bèrè tó kí ni ìtumọ̀ Bariga. kí ni ìtumọ̀ ẹ sọ ọwọ́ wèrè tó ń sọ̀rọ̀ yìí. ẹ sọ túmọ̀ Bariga fún wa. àwọn aṣọ̀gbọ́n àwọn náà fẹ́ Bariga ẹrú wọn ni àwọn Bariga. nígbà tí ẹ̀ ń fún wa mú ṣàkọlẹ̀ wa òun náà ṣe máa ń sọ lẹ́kọ̀ọ́ lé Bariga ẹ̀ṣá mẹ́tọ̀ wá. ẹ̀ṣá mẹ́tọ̀ wá. Bariga bẹ́ẹ̀ nígà ẹ̀ mẹ́tọ̀ wá. Èkó kì í gbẹ́rù yàn máa ń sọ̀yàn kalẹ̀ ni. ẹ bèrè lọ gbogbo ọmọ Èkó tó bá confam bíi tí àti mi ẹni kí ni ìtumọ̀ Bariga àwọn aṣọ̀gbọ́n ló ní Bariga ìgbà tí wọ́n bí pé wọ́n ń dáwọ́ rú lórí ẹ̀tọ́ lọ́ọ́ sọ bá ẹ̀ṣá mẹ́tọ̀ wá. aṣọ̀gbọ́n àwọn ọmọ ní Bariga aṣọ̀gbọ́n ló ní Bariga. ṣé wàá ní kíkẹ́ lọ lẹ́ẹ̀kì nípa ọ̀la ní ìgbẹ́kẹ̀lé lẹ́ẹ̀kì lórí tó àwọn ms bàbá. jẹ́ ẹ̀jẹ̀ tí mi sì ọmọ yín kékeré kíláàsì ọmọ yín lèmi ó gbé mi lèmi. ó ní àwọn wà ní public holiday summer holiday wọ́n wá sọ pé ọ̀la kò sí school kò sí lẹ́sìn school tó wọ́n tún kàn títọ̀ òun pé ìwá ìrọ̀lá ó ní títọ̀ òun sọ fún òun pé ọ̀la ìṣẹ̀ṣẹ̀dì. ọ̀la ìṣẹ̀ṣẹ̀dì bẹ́ẹ̀ ni. nítorí ẹ̀ ló ṣe ní sí school lesson ọ̀la kí ẹ̀ ń gẹ̀dẹ̀ ní sinmi. bẹ́ẹ̀ ni. ó wá sọ pé ìṣẹ̀ṣẹ̀dì ọmọ yẹn wá pè ní pé bàbá ló máa ń pè ní bàbá kí ló ń jẹ́ ìṣẹ̀ṣẹ̀dì. ẹ̀jẹ̀ fún wípé ìsàwà cultural day táwọn oníṣẹ̀ṣe jà fún. ní kí lọmọ yín sọ fún mi mà. ó ní ẹ̀jẹ̀ ìṣẹ̀ṣẹ̀dè yẹn ìṣẹ̀ṣe tó máa ń gbọ́ láti máa ń pààyàn ní ìṣẹ̀ṣe. àbẹ́tùtù dé wà láti dé wà. ṣé ẹ jẹ́ fi sí ma. à ń gbọ́ ní sàrà rárá ṣé láàrin 1 minute sà. ẹ má bàbá Èkìtì máa pè yín padà bàbá Èkìtì máa pè yín. òun ló ba ìṣẹ̀ṣe jẹ́. ó wá ní bẹ́ẹ̀ ni sà mo wá ní lọ́nà wo mo ní mo fẹ́ láti àìdí ìpínlẹ̀ ìfún mo ní mo bọ Ògún ní last month mo ní kó lọ síbẹ̀ nínú pàmbẹ̀ ó ní adìẹ tó pa mo ní so àwọn onítùmọ̀ àtàwọn ẹlẹ́sìn náà ń kọ̀ndẹ́mù ṣẹ̀ṣẹ̀ wa àìpààyàn. wọn ń pààyàn. mo ní o ti ré olóhùn rẹ kú mo ní ṣe rẹ́yọ̀ rí olóhùn rẹ́yọ̀ rí mo ní ṣe ráwọn ọlọ́sùn rí olóhùn rí wọn tó máa ń kọjá
mo ní sọ pààyàn ó ní wọn ò pààyàn. ẹ ṣe wọn ọba mi tuntun gbé kọlẹ lórí tomorrow is another day èrò pọ̀ lórí fóònù bàbá Èkìtì náà wọ́n ti fẹ́ pè pa wọ́n ṣe àpè lórí Èkìtì ṣe àpè bàbá Èkìtì ti fẹ́ mi gbé bàbá Èkìtì wọlé bàbá Èkìtì àgbé yín wọlé ọba mi lọ́tọ́ pọ̀ lórí show mi ní pé bàbá Èkìtì wọlé ẹ̀rọ máa gbé sókè ìyá mi hello 2 minutes. Wèrè tí ń sọ̀rọ̀ wèrè ní eré ayé. Wèrè gidi. Ilé kúrò. Àní àìmọ̀ ọkọ̀ pè lọ́dọ̀ ọkọ̀ gbọ́. Ẹranko. Wọ́n kọ́ kò bí ayé. Ẹgbà ayé ìgbà táwọn bá ń lo wọn lẹ́yìn lọ bẹ̀rẹ̀ fún èṣù àbúgbò. Wèrè ń wèrè ẹranko ẹlẹ́rìí ròdù. Àwọn ẹrù Gani wọn Fúlàní. Àwọn lè yẹ iṣẹ́ àti ẹjọ́ máa. Àwọn ọdún pé. Àwọn lè ṣe ẹjọ́ máa dá lò. Àwọn ọdún pé àwọn wèrè. Ẹ ṣe ń bàbá wa. Ẹranko. Ọmọ ọdún pé ni kábíyèsí ti wá bọ́ ọ̀tà kan wá dìfẹ́ǹdì kí ni ọmọ Yorùbá mo kí yín o mo kí gbogbo wa ìṣẹ̀ṣẹ̀ dé yẹn wọ́n ti àpúfẹ̀ fún ọ láti last year every time. Aláàfin ẹ bá wa gbósókè. lọ́ọ́ ká lẹ́ mo kí yín o. Ẹkùnjẹ́jà mami ẹnìsù ẹ bá gbósókè èyí máa sọ̀rọ̀ ọ̀yàdà bẹ́ẹ̀. Ọ̀gbẹ́ni tó ń sọ̀rọ̀ yìí ṣé kò mọ̀ pé òun túbọ̀ ń kàn ṣó mọ́ Gani Adams lórí ni. Ẹ ṣàfi wọ́n lẹ̀ o wọ́n ò bóyá. Ṣé kò mọ̀ ni kí ló fẹ́ gbà lọ́wọ́ ọba yẹn pàápàá gan ẹjọ́ tó lọ. Ọwọ́ Sunday Igboho lẹ́yìn tó bá ṣe kọ́ Sunday Igboho ló máa fún. Ọba tẹ́ ń padà tí ń sin ọba ni ṣé kò mọ̀ pé oyè tí Gani Adams jẹ oyè akálòlò ní Ààrẹ Ọ̀nà Kakanfò oyè akálòlò ni. Oyè akálòlò bá wò ó èmi ò lè darí Ọ̀nà Kakanfò ọmọ ọkọ ni mí ní ìṣọmọ ẹrú. Àlóyè oyè akálòlò lẹ́ni kankankankankan ló dàrọ Ọ̀nà Kakanfò akálòlò lẹ́ni oyè Ààrẹ Ọ̀nà Kakanfò oyè akálòlò ni. Ọ̀gbẹ́ni yẹn àwọn ọmọọṣẹ́ tó wà ń ta ń sìn yìí ṣé kò lè fà wọ́n létí ni. Tó bá fà wọ́n létí kò dà bẹ́ẹ̀ ẹyẹ kan máa bú mo ṣe ń bó lóyìn yẹn ló máa dà. ṣé oúnjẹ yìí sọ Yorùbá wuyì kọ́kọ́ tún wà nínú ọ̀rọ̀ ọ̀gbẹ́ni àti ilẹ̀ ni mo ti gbọ́rọ̀ ẹ̀ ṣé rí mo kọ nǹkan síbẹ̀ lẹ́ẹ̀kan mo ní nǹkan tó jẹ́ tí mi ò ṣe ti bẹ́ẹ̀ gba ti CMS bàbá mi ẹni tó bá ti ń jẹ́ orúkọ English àbò ń jẹ́ orúkọ mi lọ́dọ̀ tí kò kí ń ṣe ọmọ ọkọ ẹ lọ́mọ àlè Yorùbá ni irú ẹ̀ ló ṣẹlẹ̀ tí ẹni sọ tó ní kí n ṣe oníṣẹ́ ọmọ Yorùbá ni irú ẹ̀ lẹ́ni sọ ẹ bá ti rẹ́ tó jórúkọ bóyá ó ń jẹ́ Joshua àbò ń jẹ́ Usman àbí kinní kan tó dẹ̀ jẹ́ kọ́ ọmọ Yorùbá náà nítorí bó ti ń jẹ́ orúkọ fọ́ọ̀rìn yẹn ní kò ń ṣe ọmọ Yorùbá ààrẹ ló délẹ̀ yìí o òun lẹ́nu yìí sọ ti jáde pé ṣé tíìmù sí ọmọ Yorùbá ni ṣé Yorùbá ń jẹ́ tíìmù sí ààrẹ ló délẹ̀. eléyìí ò gbádùn bàbá wa má tàn pé eléyìí ò gbádùn ẹ ṣe. kò gbádùn ibi tí irọ́ ti ń jáde náà ló tọ̀rọ̀ ti ń jáde. àárọ̀ ọlọ́run jí wa rí a máa tún ṣe ṣòro rere ẹ tó mi tí pílẹ̀ tán máa pílẹ̀ tán láàárọ̀ ọ̀la máa pílẹ̀ tán lágbára ọlọ́run fún àríbàtà láfíà. ẹ fi sáì pè mí lákàlòlò àbí wọ́n fi sáì bú mi mi ìrẹ́ tó lè gbèjà mi comment section wọ́n fi sáì pè mí lákàlòlò ìyẹn wọn kò gbèjà mi ṣé ó dáa bẹ́ẹ̀ ṣé ó dáa wọ́n fi sáì pè mí lákàlòlò ẹ̀ gbèjà mi ní bínú ẹ bá gbóhùn sókè ẹ ṣeun. ẹ ló mà. ẹ ṣeun sá o. ìfà tó ó mà là. ó lágbára lọ́wọ́ Gani o bàbá Èkìtì máa pè yín sá. bàbá Èkìtì máa pè yín. wa Aláàfin Ọ̀yọ́ bàbá yẹn ẹgbọn ẹjẹ àgbẹ fún o Ọlọ́run Sunday Igboho ní ṣẹ́kù lágbára Ọlọ́run àṣẹ àdópin ní Sunday Igboho Ọlọ́run máa yẹ ṣe rí ẹṣà àbílẹ̀ jẹ́ kó máa tọ́ lọ bó ṣe ń tọ́ lọ yìí ó ti tó máa ní ilẹ̀ Yorùbá máa ó ti dá látọwọ́ Sunday Igboho mo ti rí Ọlọ́run ti fi hàn. ó ti túnlẹ̀ Yorùbá kọ. in fact now ṣe rí ìran sí àwọn ọmọ àlè yìí wọ́n ti ń dàgbà ṣe rí ká ní pé gbogbo àwọn ọmọ Yorùbá a lọ fọwọ́ sí kán lọ fi ọmọ àlè jọba ní Ọ̀yọ́ Aláàfin gbà yẹn ni. náà ńgbà tí ọba wa Ọ̀wọ́ Adéwájẹ yìí ní gbogbo ọmọnàmọ tó ń dálẹ̀ lóríṣiríṣi tó ń wọ wá tó ń wọ ẹ̀ láti pé kí nǹkan lè dàrú náà dẹ̀ ni. ni ò ní ṣẹ́kù àrẹ̀gbẹ̀rún bàbá Tadé ká wò ìtẹ́jú tẹ́ fẹ́ fún mi ò kọ́ ló jẹ́ kí n máa yára sọ̀rọ̀ ẹ̀dọ̀ náà ni ò tún wá bínú o ẹ wo Ọọ̀ni àti bàbá Ládọjà àti bàbá Aláàfin wọ́n fẹ́ nọrí wọn pọ̀ kí káwa Yorùbá ká lè gbọ́ tara wa kí lọ́dọ̀ ẹ̀ ń pa
tí ti bàjẹ́ Fúlàní orí burúkú ti bá yín ilé dàárín rẹ̀ arú àwa ilé dàárín àwa ọmọ Yorùbá rúmọ láíláí. ilé dàárín wa arú yẹn ẹ bá wa fi èdè yẹn sọ ilé dàárín wa arú ẹ bá wa fi èdè yẹn sọ. ní Fúlàní lè dàárín rẹ̀ arú gbogbo ọmọ Yorùbá Ọlọ́run ti tú àtò Ọlọ́run lè ti tù á àti gúnrégé àárín rẹ̀ á máa dàrú mọ́ lágbára Ọlọ́run lágbára ẹlẹ́bi Ọ̀ṣun Òṣogbo Ṣẹ̀ǹgẹ̀ṣẹ̀ níjà àárín rẹ̀ á dàrú olóòlùgbàdàn onídẹ́ka àárín wa dàrú Iyemọja Ògún Ṣọ̀pọ̀nná gbogbo ọ ti gbé àárín rẹ̀ á dè dàrú mọ́ lágbára Ọlọ́run ms bàbá ò ní ṣẹ́kù o ò ní ṣẹ́kù ms eléko ò ní ṣẹ́kù ẹgbẹ́ ìyá mi inú mi ń dùn gbogbo ọ̀rọ̀ náà mọ̀ tẹ́lẹ̀ tiẹ̀ ń sọ yìí náà bàbá tó wá sọ̀rọ̀ ṣe rí ní èmi gan mo ṣe bá yín sọ̀rọ̀ yìí oúnjẹ ara àwọn ọmọ ní Ilé Ifẹ̀ ni mí ṣe ń gbọ́ mi so wọ́n máa kọrin kan ní Ilé Ifẹ̀ wọ́n á ní aláriwoye àjòjì ó gbẹ̀yìn wọ lórí ayé àfihàn ọmọ lẹ́ẹ̀lẹ́rí a ìbọn bá dojú alẹ́ ìwà abẹ́rù rẹ lórí òpó òkú a lọ káyìgà nífẹ̀ẹ́ dára rẹ̀ papọ̀ mọ́mọ́ tọ́ ni. kò sí ní tó jọ àgbà. a máa ń kó òyàn mọ́ra àpá ti da Gani papọ̀ mọ́mọ́ tọ́ ṣùgbọ́n ó ti fìwà ọmọ àníyàn. Àwọn alálẹ̀ ló rú sí nínú nítorí pé wọ́n fẹ́ lù láti dàrí àwa ọmọ Yorùbá rú ṣé bí ìgbà tí Tinubu ń kàwé ebi bọ̀dá ló pe Tinubu Gani ẹlẹ́nu kùdùrù bí ògbé ni káṣẹ́nu kùdùrù bí ògbé a máa pe bàbá Tinubu ní bọ̀dá. ẹ̀rọ máa lè tó ń pe ọba tíǹsì tó ń pè wọ́n lórúkọ Àbẹ́kìtì orí fóònù wo lẹ sẹ́ǹdì ẹ̀ sí ṣé tí mo fi ń sọ̀rọ̀ àbí private number ni. Àbẹ́kìtì ẹ bá gbọ́n sókè à ń gbọ́ yín o ṣeun. ẹ máa kó ètò àjọ ń ṣe ni o. mo níṣẹ́ rí pé sí gidi Gani Adamu ó ti gbéra lọ sódò lọ wò. ó ti wo odò báyìí kò sí nǹkan mọ́. olómi ò lápá olómi ò lẹ́sẹ̀ ó láwọn lè gẹ́gẹ́ competition. bẹ́ẹ̀ni kò tẹ̀ sí nǹkan kan mọ́ báyìí. sọ̀rọ̀ yẹn kú bẹ́ẹ̀ á ní kó o sojú wa á dẹ̀ rí pé o ṣàbọ̀dé ó ní òfò yẹn òun la gidi ilé ìfọ̀ rẹ̀ láti kó gùjàlù. bẹ́ẹ̀ni. tó bá bàbá Fáṣọ̀npò nígbà tí àwọn bàbá yẹn ń jàgbára táwọn bàbá yẹn wò pé káwọn fílẹ̀ bẹ́ẹ̀ ló bọ̀ rò pé lè ó rí láyé tó jù sí làtẹ́ gbogbo wa ti rí náà lọ́kùn àtọ̀sí. bẹ́ẹ̀ni. àwọn tó wá ń ṣe mistake wọn ní kí Gani pe àwọn ọmọ ẹ̀ ó ló ń rán wọn jáde. ó ní rán wọn kò sómo tó tẹ́lẹ̀ sí onímọ̀ pé ọ̀yà ìyá ẹ̀ lọ́ba wọn torí owó security owó 5,000 tí wọ́n lórí àwọn tó ń ṣiṣẹ́ ọdẹ làwọn ilé ẹ̀rọ pàwọn ní fẹ́ẹ̀dì tí ọba ayé gbogbo ilé ayé wọn jẹ́. bẹ́ẹ̀ni. now nígbà tí bàbá yóò sì lé wọn jiyàn gbé ó jẹ́ oyè information ó sọ́ra rẹ̀ di information minister rẹ̀. wọ́n èèyàn wá dé kékeré mọ́ gbéyàn mọ́ ìṣòro wá dé bá ọ tí kò wá kó tó èèyàn wá gbọ̀ ni. àwọn èèyàn ògbó ń mú òótọ́ náà wọ́n ní mo ti ń bá láàfin jà báyìí gbogbo bá ti sọ̀rọ̀ lọ́wọ́ kọjú ìjà sí báyìí àṣàṣìmọ̀ tí wọ́n mọkùnrin yìí tí kò wá kú fúnra Yorùbá kó kú sípò tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ rẹ̀ kàkà kò kú sí kìbá ní ìdírú ikú ẹ̀ sí tọ́bẹ̀ ṣe ó bẹ́ẹ̀ kúkú tiẹ̀ lápò ayé ni báyìí ó bẹ́ẹ̀ kú sáyé ni ikú àríkú yẹn ní tó pera rẹ̀ ó bẹ́ẹ̀ kú sáyé ni. generalismo. àwọn ọmọ tó ń tẹ̀lé ni kí wọ́n sọ́ra wọn ikú àánú pátápátá lélẹ̀ lọ tí ààrẹ bá fẹ́ fi símú bí àṣà pírẹsidẹ́ǹtì wa kò gbà wọn ní wákàtí kan àfẹ́kítẹ̀ burúkú ó tún kán lálẹ́ ilẹ̀ Yorùbá nínú so ọmọ ìtẹnumọ́rọ̀ kan ìran Yorùbá ò ṣe é fẹ́jú fún o gbogbo ẹni tí wọ́n ti ń sọ pé ìran Yorùbá ò ṣe é jà fún o ẹ fura sí wọn. ẹ wo bá gantec wọn ẹ ṣe wọ bá wọn. bẹ́ẹ̀ sara wa Fúlàní lọ́ba ya wọn sùn ire o. Àbẹ́kìtì ẹ kì í sí nọ́mbà mi pé kọ́tẹ́ sẹ́ndì sí mi ẹ kì í gbọ́ fún ara mi màá gbọ́ mi bí n sí màá gbé yín wọlé. Àbẹ́kìtì máa pè yín padà máa pè yín sí. hello. ẹ bá mi sẹ́yìn sí private number mi kì í gbọ́ ẹni sùn kí lẹ wí. bàbá Èkìtì kí lẹ wí. ẹni ok ẹ má wọlé màá transfer ó yá ẹ bá gbóhùn sókè. voice note ni àbí voice note lẹsẹ̀ sí mi. ẹ má wọlé ẹ bá gbóhùn sókè bàbá mi ẹ gbóhùn sókè lórí fóònù ẹ gbóhùn sókè ẹ má wọlé bàbá Èkìtì màá sẹ́yìn síra mi. ẹ ní dáàmú. ẹ pẹ̀lẹ́ ẹ̀yin àti bàbá Èkìtì ẹ rọra
Ọlọ́run akúkú ṣàánú ṣe rí pé a ti kẹ́ran mérò báyìí. àti fa wèrè lọ́yàn ẹ lá kẹ́ran mérò tó bá kẹ́ran mérò kò bá dá á fa ọ̀yàn wèrè báyìí ni. a ti fa wèrè lọ́yàn báyìí ni Ọlọ́run kó ṣàánú wa. omi ọmú wèrè ti ń tẹ̀lé wa. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́ o. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́ o. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́ o. ọ̀káwé yọ gbọ́ ni. omi ò lápá omi ò lẹ́sẹ̀. omi wọ́n yan rìn tẹ́rẹ́rẹ́. omi Ìgbòho ló máa wọ́n yan rìn wọn. àṣẹ. báyẹn ṣe máa jẹ́ nìyẹn. àṣẹ. torí ẹ lọ mo wo ya sáré wo short video tẹ máa ń ṣe yẹn mo wò lọ́sàn-án yìí mo tún rí àwọn àgbààgbà tó sọ̀rọ̀ inú èèyàn tẹ̀ ń dùn. bẹ́ẹ̀ni. kọ́lọ́run kó má pohùn máwọn àgbààgbà yẹn lẹ́nu kó dẹ̀ bá yín dúpẹ́ fọ́dọ̀ òun àti gbogbo àwọn olóde àtúkù wípé igbe àti ariwo tẹ̀ ń pa wọ́n padà gbóhùn wa. àdúpẹ́ àwọn àgbààgbà yẹn padà gbóhùn wa torí tí ò bá ṣe pé igbe tẹ̀ ń ké tí wàhálà yóò já sásán lórí ilẹ̀ Yorùbá àti àwọn afẹnugú géètì fẹnujáwáyà náà tí wàhálà wa náà já sásán fún àwọn àgbààgbà yẹn padà gbọ́ tiwa tí wọ́n jáde àwọn tó dẹ̀ lọ ṣojú alábùjá náà adúpẹ́ lọ́wọ́ wọn wọ́n gbà wípé àwọn Yorùbá. ìjà dé láàrin ọba yìí àti ìyá tó bí Nọ́símọ́ yìí jẹ́ ọmọ. ṣe rí pé ẹ máa ṣọ́ ojú ẹ̀ ó ń kà á lẹ̀lẹ̀ ni wọ́n kọ́ lé lọ́wọ́ ni wọ́n sọ sí létí earpiece méjì ló lò ó tún wòwe ńlẹ̀lẹ̀ báyìí ìyá yẹn ó bí Nọ́símọ́ àti adúpẹ́ pé àtọ̀ bàbá ọba Bariga bàbá Jagunmólú àtọ̀ wọn ṣáfúráfúrá wọ́n bí Nọ́símọ́ continue. ìdí tó fi lọ́ta láàfin mọ́ wàá sọ tó bá yá. ó kà á lẹ̀ ọ̀rọ̀ ìyá tó bí wọ́n tó ń jẹ́ Tímsìn yìí ó dùn. ìyá ẹ̀ lọ́mọ Iléṣà ló wáá fẹ́ Jagunmólú ọba àná ní Bariga. first born tí ìyá ẹ bí fún ọba Jagunmólú yìí òun ni àǹtí ẹ tá à ń pè ní Nọ́símọ́. ṣé mo parọ́? Nọ́símọ́ ni first born ọba tá à ń sọ yìí. wòwe má gbàgbé wòwe. ìgbà tó bí Nọ́símọ́ tán ìjà dé láàrin ọba yìí àti ìyá tó bí Nọ́símọ́. Nọ́símọ́ yìí jẹ́ ọmọ. wèrè bó ṣe ń wòwe ńlẹ̀lẹ̀ ọ̀dẹ̀ ni ẹ́ you see how daft you are gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ò lè kán àmọ́ ẹ̀ sórí. ìyá ẹ̀ ponú gan tí wọ́n bá bí ọmọ pàtó bí ẹ wọn ò jó ìdodo fún ẹ ìdodo ẹ wọn ò jó fún ẹ o kàṣánú rárá o bá wá sọ ọ̀rọ̀ èèyàn o ò mọ́ lórí o ẹ̀ṣẹ̀ wá ń wọnú ìwé olórí ibú wo ló kọ fún ẹ ná olórí ibú wo ló kọ tó ń kà fún ẹ ọmọ Gani Adamu àti ẹ̀dúpẹ́ ìyá Nọ́símọ́ ilé òun kò ń ṣe núpé ló ti wá Iléṣà ló ti wá sọ̀rọ̀ wèrè rẹ mo láìkí wèrè rẹ ọba tá à ń sọ yìí ní Bariga tá à ń pè ní Jagunmólú kábíyèsí o. ìjà. problem oríṣiríṣi ló ní bó ṣe ń tẹ imú ló ń tẹ pimples ló ń yún ojú ó ń tẹ imú ó ń fọwọ́ tún tẹ imú ó ń tẹ pimples ó tún láhán wèrè oníkúrú náà ó dùn ẹ bá mi pe nọ́mbà ẹ̀rọ Àríkẹ́ káàrọ ẹ̀rọ Àríkẹ́ fún kó fi wọ́ra wọn sì wọ́n jí. adé ìyá Nọ́símọ́ ó padà sí ìlú àwọn bàbá ẹ̀ níléṣà. adúpẹ́ pé ìyá Nọ́símọ́ rí lé lọ ó lè padà sílé ọ̀pọ̀ èèyàn ló ń kílèmù pé ọmọ Yorùbá làwọn ṣùgbọ́n wọn ò lóríkì wọn ẹni wọn máa pọ̀ ní torí sóòyìn lé ní everybody máa kí oríkì ẹ̀ àwọn tó pé wọn ò lóríkì yọtọ̀ ti ń kì wọn ò tí ì dákọ̀ pé kì mí mọ́ bí báyìí rí adúpẹ́ pé ìyá Nọ́símọ́ ó ní ilé tó máa lọ.
lára àwọn àgàtú àwọn yíbò àwọn yánmírín àwọn kòbòkòbò tí wọ́n ń ṣe àgbàro nínú ìlú bàbá ìyá Násímọ́ tó jẹ́ ẹ̀gbọ́n Tímsìn yìí lára wọn kí ìyá Násímọ́ mọ́lẹ̀. Allah ìtẹ́kibí Allahu Akbar ó yá. tá à ń pè ní tó jẹ́ ìyá Tímsìn ìyàwó ọba Jagunmólú Bàrígà àná wọ́n fún lóyún bó ṣe fún lóyún tó oyún òun ò tí ju bí oṣù méjì lọ làwọn àgbààgbà ìlú náà kò bírípótó náà ní pé olórí ọba yẹn jẹ́ ká bá wọn parí ìjà pẹ̀lú ọba wọn wá bá parí ìjà wọ́n ní kíyà Tímsìn kò tí ì bí Tímsìn wọ́n ní kíyà Násímọ́ kó padà sí Bàrígà ìyá Násímọ́ padà sí Bàrígà nítòótọ́ ẹ̀yin àgbàlú tọmọdé bá kan yóò àná àwọn àgbà fìtàn balẹ̀ àwa nítàn lẹ́nu a ní ọ̀rọ̀ lẹ́nu Olúwa Elédùmarè ló fi rán wa iṣẹ́ tá a bá dẹ̀ rọ́kọ̀ ni kò ń jẹ́ èmi ò. àní o máa wòwe mọ́ ọpọlọ ẹ ti wá dúdú báyìí ọpọlọ ẹ ti dúdú jù so àwọn àgbààgbà tó fẹ́ parí ìjà fún ìyá Násímọ́ àti kábíyèsí àná Bàrígà wọn ò mọ̀ pé ìyá Násímọ́ ti lóyún Allahu Akbar mo sọ wípé ẹ̀hún mẹ́tí ìyá Násímọ́ tó jẹ́ ọba tó jẹ́ ìyá ọba Bàrígà tèmi ọba Gbọ́láhàn tó máa fẹ́ ṣe menstruation wọlé wọn lọ bá wọn ra páàdì jù wá fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ṣé always màmá ń lò no mo fẹ́ bèrè lọ́wọ́ ẹ̀ ni ṣé páàdì always òun ni màmá ń lò tó ṣe mọ̀ wípé 2 months tí wọ́n rán ẹ ní páàdì yẹn wọ́n ti lóyún àdìbọ́ǹkì ẹni tí gbogbo tó sọ bẹ́ẹ̀ náà ni àdìbọ́ǹkì ẹ̀. kò ní tẹnugbó bí ọwọ́ torí pé mo mọ̀ yín a ti mọ orúkọ táyé ń jẹ́ ẹ̀ lè gbé wa láyé lọ́wọ́ láéláé sábàdà èmi ẹja jọ. wàhálà mo láìkí ọ̀rọ̀ yìí newscaster oníwèé ìròyìn Gani Adams ó ṣẹ̀ṣẹ̀ gba oníwèé ìròyìn mo ìjọba bá yín dá sí ni ẹ̀yin àtẹ̀tẹ̀jọ́ ṣe tẹ́lẹ̀ yẹn ẹ̀yin jẹ mọ́sálẹ̀ tó ti ni ẹ̀ tí rí ọ̀rọ̀ akálòlè òní òkè ìjà akálòlè lẹ́fẹ̀ẹ́ rí ìyá Násímọ́ gbé oyún wá ó yá continue ẹ wò wèrè ń wọnú ìwé ẹ wọ máa dìjà ti jáde ẹran kó sọ̀rọ̀. wọnú ẹ ìwọ tó ń pèrè ní Tímsìn yìí ìgbà tó dáyà ẹ padà sí Bàrígà àwọn àgbààgbà ìlú ṣe mọ̀ pé wọ́n máa ń lójú inú wọ́n ti rí pé ọmọbìnrin yìí ó dàbí pé ó ti fẹ́ra kù wọ́n rí pé ìyá Násímọ́ ti fẹ́ra kù ìgbà tó rí wípé ìyá Násímọ́ fẹ́ra kù wọ́n sọ fún kábíyèsí ṣe mọ̀ pé àwọn àgbààgbà ayé ìgbà yẹn wọ́n máa ń fi gbogbo nǹkan ṣọlá wọ́n máa ń fi gbogbo nǹkan ṣepò ni bàbá yẹn gbà á mo fẹ́ pàtẹ́wọ́ fún ẹ lóò toyún yẹn ó dẹ̀ tọ́ oyún yẹn. torí tó bá ti mú àwọn wáyé pé lóòótọ́ lọ̀rọ̀ tó ń sọ o tó wáyé pé lóòótọ́ ni ọ̀rọ̀ tó ń sọ àwọn bàbá wa ọmọ ní àwọn ọmọ afẹ́ obìnrin wọ́n á fẹ́ toyún àwọn bàbá wa máa ń ra mọ́ọ̀lù ẹ̀ pẹ̀lú èròyìn ẹ̀ sọ̀rọ̀ míì kò gbà míì àwọn bàbá wa wọ́n máa ra mọ́ọ̀lù ẹ̀ wọ́n máa ra tèròtèrò àwọn bàbá wa fi ń sọlá ló sọ o wọ́n fi sọlá náà ni tó bá láwọn bàbá wa fi sọlá wọ́n fi ṣe ọlá ni àwọn onídìbọǹkì ẹni tì ní o ọmọ àlè yẹn lè ní tó o dárúkọ pọ ọmọ àlè o according to you àní ìyá ẹ tó ponú tí ò lè lo protection nígbà tí bàbá ẹ ti mú tó ti yà ní oríta ibi ọlálẹyẹ market yẹn tó ti lọ mọ alẹ afàtọ ògìrìgà pankoyè sọgọnàyè pẹpẹsù tí bàbá ẹ ti mí ìsì ẹ papọ̀ tó ti ń gbé gbọ̀ngàn tó ti ń gbé bọ̀ tí ìyá ẹ wà lè sọ fún pé àwọn ọmọ àlè náà máa ń ta lásìkò yìí o ṣùgbọ́n torí pé ìyá ẹ jẹ́ òpònú ó yọ̀dọ̀ sábẹ́ káńtà wọ́n gba ṣe fún ọmọ àlè wá wọnú ìyá ẹ̀ ọmọ àlè nìyẹn for you láti la ẹnu tó títà ìmúyán ni àbí tá ìdun ọbẹ̀ wo kábíyèsí yẹn káti kọ́kọ́ wo tọ́jú orí
kákọ́ wo tọ́jú orí ìwọ kan rádaràdà tí mú ẹ̀kọ́ lẹ́ta ẹ̀ mú fọ́ kábínà wẹ́dà kákọ́ wo tọ́jú orí ṣé kábíyèsí yẹn kò jù ìyá tó bí ẹ lọ. ojú akátá bá wà léwó sẹ́nu ẹ̀dìyẹ ló yẹ ká ti gbọ́ máa ń forí gbìgbìkúgbè nìyẹn wọ́n ti sọ̀rọ̀ pé ẹ̀rọ àwọn ọ̀dọ́ bá ti ṣe kí ní OPC yín wọ́n máa ta ẹ̀bù kan fún yín 200 naira tẹ́yìn bíi 10 máa pín mọ́wọ́ ẹ̀bù yìí o bẹ̀rẹ̀ kan bóyá sí 200 naira ẹ̀yìn bíi 20 ẹ̀ pín mọ́wọ́ ẹ̀ máa pín mọ́wọ́ so o ti ní tó yẹ pé orí ẹ̀ gbé tóun tó fẹ́ rù yìí ọmọ àlẹ́ ẹni òfò sáárà olóṣì. bàbá yẹn ọba Ajagunmọ́lú yẹn mọ̀ pé òun kọ́ lòun bí ìgbà tán bí wọ́n sọ lórúkọ Timson ẹjọ́ ọmọ Yorùbá tó bá ń jẹ́ Timson yẹn jẹ́ kí n mọ̀ o nínú ẹ̀ ló wá fi ń pa. òun kọ́ ló bí ó dẹ̀ sọ ní Timson adúpẹ́ fọlọ́run bàbá ẹ̀ tó mu fònà gàù tó bá yẹ ẹ̀ sùn lẹ́yìn tó mu fònà gàù tán tó mu panko yé panko pì mo mọ̀ pé bàbá ẹ̀ a máa gba ọ̀nà ọlálẹ́yẹ kọjá mọ́ lọ sọ́nà lady lag àwọn olóògógó máa ń pọ̀ bẹ́ẹ̀ gan bàbá ẹ̀ tó ti lọ mu panko pì àti pé pangúfò ní pan bàbá ẹ̀ ti lọ mu nǹkan tó wá mú ìyẹ́ tó wá rọ̀ nǹkan fún 5 tí ìyẹ́ náà wá lò ní protection tí ò dẹ̀ lè wó pé after wèrè táwọn sáré ṣe lábẹ́ káńtà yìí o kóun lọ fọnú tó wá bí ìwọ ọmọ àlè bàbá ẹ̀ yẹn lénìí tó bá déwájú ọba Timson ó máa dọ̀bálẹ̀ ní wọn bí kú tí ọba Timson bá fẹ́ bá Tinubu sọ̀rọ̀ ní sí ó máa gbé fóònù ni hello ọba Timson tó bá fẹ́ bá first citizen of Nigeria sọ̀rọ̀ ìyẹn President Bola Ahmed Tinubu ó máa gbé fóònù ní ta ló mọ̀ òkòlò bàbá ẹ̀ mọ̀ rí mọ̀ pọ̀pọ̀ yálà ìyá ẹ̀ ta ló mọ̀ òkòlò ẹ̀ lọ́yọ̀ọ́ you go explain tire. àpẹẹrẹ ní Àkànbí Ọmọgbọ́láhàn Jagunmọ́lú. ọmọ tó tọ́lá ọmọ Gbọ́láhàn wáyé pé kábíyèsí yẹn wọ́n máa dúró ọgbọ́n yẹn tó ọmọ yẹn Gbọ́láhàn ni ó Gbọ́láhàn ni ọmọ Gbọ́láhàn ọmọ Bọ́láńlé ó Gbọ́láhàn ó ṣiṣẹ́ tọ́lá ó tún wá jèrè ọlá ó wá di ọba lẹ́yìn ọba kò sí nǹkan kan mọ́ o àyà àfi téèyàn bá fẹ́ dé Elédùmarè ló kù owó Yorùbá sọ pé a fi ẹjọba olóńwògùn àwúre tó fẹ́ dé Elédùmarè ni lẹ́yìn ọba Elédùmarè ló kù tó bàbá ó gbé ọlá yẹn hàn gédégbé nígbà tí oní ọmọ àlè ni tí wọ́n dẹ̀ bí tí wọ́n ń tọ́ ó lọ skul ó kàwé ó ṣe gbogbo ẹ̀ kò máa jalè kò máa mú fònàgà bí bàbá ẹ̀ kò máa ṣe oríṣiríṣi bí bàbá ẹ̀ ó gbé ọlá yẹn hàn ó ṣiṣẹ́ tọ ọlá yẹn ó wá mú ilé yẹn ó wá mú ilé yẹn dání orí àpèrè bàbá wọn tán ti lọ ìdá bàbá bóyá sọ pé ó ṣe rí ọ bàbá gangan tó lọ́mọ àlè ní ìtàn yẹn ò tọ́ sí ẹlẹ́nu wọ́n dẹ̀ di ọba lórí bẹ̀rẹ̀ to explain tire sọ̀rọ̀ wèrè. ìdí rèé ìdídà tí àǹtí ẹ lọ sí mọ́. ìdídà tùdí hàn wá ṣé ìdí ara rẹ àbí ìdí ayùn rẹ ìdí wà ní Ìbàdàn oríṣiríṣi ìdí ló wà ń bẹ ọ̀tọ̀ ní ìdí alábọ́ Ìbàdàn ní ìdí wà kò sí ìdí ní Bariga sọ̀rọ̀ wèrè. ìdí rèé tí àǹtí ẹ lọ sí mọ́. ìdí kan fúrọ ní. tó jẹ́ pé láàrin ìgbà kan ní Bariga àǹtí ẹ lọ sí mọ́ ó máa ń wọ agbádá ó máa wọ ṣòkòtò ó máa kó lẹ̀kẹ̀ sọ́rùn ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí n bá ti parọ́ ẹnu máa bá mi bí àwọn ọmọ Bariga. ẹnìkan kò ráyè àráyè òṣì àráyè ṣebí inú pẹ́pẹ́ náà ti wá ṣùgbọ́n ọmọ Yorùbá ni wọ́n Àkúrẹ́ náà ti wá àbí kò sí wàhálà kò sí ìdí yàláyè ẹ̀dà ìdí rè ìdí èwo ìdí dà ìdí kan ọmú ni ó yẹ sọ pé ọmú rè kàmùpá àwọn ọlọ́mú ńlá ló ń bá wí ó yẹ kó sọ pé ọmú rè o kò yẹ kó sọ pé ìdí rè ẹranko eléyìí bí ikú tó pa wọ́n ṣógúnlẹ̀ sọ̀rọ̀. gàlẹ́ rè o ìwọ Timson tó ń pe ààrẹ Gani Adams lọ́mọ àlè ilẹ̀ Yorùbá. ọ̀rọ̀ yìí dùn wọ́n. ọ̀rọ̀ yìí dùn wọ́n o Ọlọ́run kábíyèsí
ẹ dẹ̀ mọ̀ pé mo sọ fún kábíyèsí lánàá mo ní kábíyèsí ṣé bí gbogbo tó ṣẹlẹ̀ yìí èyí fáǹsì Yorùbá wù èyí lẹ fà tó pọ̀ jù bẹ́ẹ̀ ẹbí mi pé kí ni reason ẹ̀yin fáǹsì Yorùbá wù yìí lẹ fà tó pọ̀ jù bẹ́ẹ̀ ṣé mo pé tó lọ interview bàbá gan ó sọ̀rọ̀ lórí ẹ̀ wọ́n tó interview ṣùgbọ́n pàtó dọ́dọ̀ èyí fáǹsì Yorùbá wù yìí ẹ bẹ̀rẹ̀ sí ní ìfàjá mo dẹ̀ sọ fún ọba Tímsìn lánàá mo ní kábíyèsí ọwọ́ tẹ́yìn náà sọ yẹn ti fàjá ẹ ti join àwọn fáǹsì Yorùbá wù yìí bàbá ọ̀rọ̀ yẹn dùn wọ́n o ẹ bá wa rẹ̀rọ Àríkẹ́ o ìdíre gbẹngbẹngbẹ ìdíre a máa ń kọrin ìkànnì kékeré ìdí ọ̀rẹ́ mi lèmi ò fi sí ìdí ọ̀rẹ́ mi jàlájòló ìdíre ẹwòdì sómi yọ ìdí àwọn sómi yọ ìdíre ẹwòdì ìdíre ẹranko ìdí ọ̀gẹ̀dẹ̀ ìdí ọ̀gẹ̀dẹ̀ bá wò ṣé mèrè lẹ́yìn ni a máa wá dáre ìdí ọ̀gẹ̀dẹ̀ ìwé wí fún ẹ lè pa mí ìdí àkómù ìdí arẹrẹ wèrè sọ̀rọ̀. tó o ní òòṣà ọ̀ṣọ́ọ̀ṣì kan alágbára ọ̀ṣọ́ọ̀ṣì wọ́n. ó ẹ̀ṣẹ̀ débi tó ń lọ ni ó ẹ̀ṣẹ̀ débi tí wọ́n rán lọ ni òòṣà ọ̀ṣọ́ọ̀ṣì yẹn òòṣà yẹn fún wọn ní problem a máa mú aṣọ a máa mú ìpèlé a máa mú ìlẹ̀kẹ̀ ó fẹ́ gbọ́ àwọn tó ń lọ mú wọ́n tún máa mú a máa mú kọ́ mú ẹ̀ tí mọ̀ ẹ fẹ́ kéku a máa mú kọ́ mú a máa rún ọmú wá síbẹ̀ ọ̀ṣọ́ọ̀ṣì àwọn òṣà ilé ìtẹ̀gbọ́n máa rí ọmú ọmọ afọ́ a máa kó ọmú dání wá nì abẹ́lẹ̀ ìjòyè ọ̀ṣọ́ọ̀ṣì o àwọn tó nídìí àwọn ìdí àpẹ ìdí arẹrẹ ìdí ayùrẹ ìdí ọ̀gẹ̀dẹ̀ ìbá wí fà sọ̀rọ̀ ìsú àwọn tó nídìí ọ̀gẹ̀dẹ̀ ìdí arẹrẹ ìdí ayùrẹ ìdí oríṣiríṣi ọ̀nà máa rù dí wá báyìí ọ̀ṣọ́ọ̀ṣì yẹn a máa wúyè ẹ lọ kú a máa wúyè ọ̀ṣọ́ọ̀ṣì ẹ fẹ́ gbé wo gbogbo ọdún láti máa lọ́lé a máa lọ wúyè ọ̀ṣọ́ọ̀ṣì wọ́n ẹ̀ṣẹ̀ débi tán lọ ní ọ̀ṣọ́ọ̀ṣì yẹn dùn wọn o ẹ̀fọ́ orílẹ̀ ṣọ́ọ̀ṣì yìí fún wọn ọ̀gá bèsì ẹ̀yìn náà ọ̀rọ̀ yẹn ẹ ti fa ajá jù lánàá láti ṣe àwọn ìdí abájọ ìdí arẹrẹ ìdí àgbọ̀wà o Yorùbá wí fans mo lọ fún yín dá quest ìdí àgbọ̀n sọ̀rọ̀ wèrè Mr. Ìdí ẹ bá wa sọ fún Mr. Ìdí sọ̀rọ̀ Mr. pàtàn ìwọ ọmọ Ìgbò ẹ gbọ́ wìrìwìrì lẹ́nu mi lẹ́nu lórí ọ̀rọ̀ ẹ̀. àbọ̀ ọmọ yìí la. àǹtí ẹ̀ lọ símọ́ ó máa ń wọ aṣọ tó máa ń dúró ní dúró wípé òun ò fẹ́. ẹ jẹ́ ẹ̀yin èèyàn kátó lọ sọ́dọ̀ àǹtí náà símọ́ ẹ bá mi láìkè ètò yìí kátó lọ sọ́dọ̀ àǹtí náà símọ́ ẹ bá mi láìkè ètò yìí ọ̀dọ̀ àǹtí náà símọ́ là ń lọ ẹ bá mi láìkè ètò yìí ẹ̀jọ̀ ẹ bá mi tẹ́tọ́ pọ̀pù lórí ṣó yìí kára gbọ́ rétò mi ẹ bá mi tẹ́tọ́ pọ̀pù lórí ṣó yìí kátó lọ sí ìdí ọ̀dọ̀ àǹtí náà símọ́ ẹ má ì tí ì pè mo ti fẹ́ ṣe tán ẹ jẹ́ kí n ṣe ẹ bá mi tẹ́tọ́ pọ̀pù lórí ṣó yìí o ẹ bá mi ṣí ẹ fídíò yìí o ọ̀hún ti fúláàgì wá o ẹ má jẹ́ kó fúláàgì wẹ́rẹ́rẹ́ o ẹ bá wa tẹ́tọ́ pọ̀pù lórí ṣó yìí ẹ bá wa ṣí ẹ fídíò ọmọ yìí ti ya wèrè ọlọ́run wẹ́rẹ́rẹ́ ejò torí ọlọ́run ọba mo máa ń sọ fún gbogbo ẹ̀yin fáǹsì mi mo ní ẹ bá wa pe Tinubu àwọn tí wọ́n mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání especially ṣáìdì Bariga yẹn àbí ní ìbọlọ́lọ́hún ń gbé ní Lagos ìbọlọ́lọ́hún ń gbé tàbí àwọn ọmọ wèrè ọmọ àtọ̀húnrìnwá ẹ bá wa sọ fún wọn ẹni tẹ́ mú kọ́kọ́rọ́ ọgbà wèrè dání kí ló ń tẹ́ tí wọ́n á ṣe báyìí lẹ́nu ọ̀la ní 20 August 2026 ọdún ìṣẹ̀ṣe ọ̀la ní ìṣẹ̀ṣe ẹ mú tún mú Mr. wèrè onídìí ẹ mú wèrè onídìí ẹ ṣí kalẹ̀ ẹ mú kọ́kọ́rọ́ ẹ mú yẹ sápò ara patient yìí kan ló ti já yìí nísìn kí la fẹ́ ṣe báyìí torí Ọlọ́run kí la fẹ́ ṣe báyìí
ta ló tún ṣe gba wèrè kalẹ̀ ta ló ṣí wèrè eléyìí kalẹ̀ báyìí torí ọlọ́ tí mo yẹ kẹ́ dé mọ́lẹ̀ ni ẹ̀yin náà ẹ̀wọ́ yìí ń sọ̀rọ̀ ó ń sọ̀rọ̀ olóyè fòs méjì ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ o ta ló ṣí ọgbà wèrè kalẹ̀ mo ń bèrè lọ́wọ́ yín o Mr. Ìdí ti escape o Mr. Ìdí ti escape o Ìdí òrò last bus stop ṣé lè eléyìí ò ní last bus stop o Mr. Ìdí ti escape o Ìdí àràbà ló ń lọ straight Mr. Ìdí ti escape tó ṣọ́gbà wèrè kalẹ̀ ẹ̀yin inú ọlọ́run ẹ ṣe máa bèrè ọlọ́run díẹ̀díẹ̀ sọ̀rọ̀ Ìdí. kó o gba oyè ilé bàbá òun pé ọmọ àlè ni ẹ́ ìyá òun padà lọ lóyún ẹ wá láti ta ni àǹtí ẹ mọ̀ wà tàǹtí ẹ jà lé lórí dáadáa. adúpẹ́ Ìdí. ṣé mo parọ́. ò parọ́ àjíyàn ẹ̀dùn náà mò ń bèrè ẹ bá mi wojú bọ̀bọ̀ yìí ẹ bá mi wojú dáadáa ìwọ ló ń búyàn ìwọ ni inú tún ń bí abẹ́ ìpẹ́ inú ń bí ni ò ń búyàn inú dẹ̀ tún ń bí ẹ no àṣà o ìwọ ló ń búyàn ìwọ ni inú ẹ̀ ò tún dùn bó ṣe lejú kókókókókó bí ojú adó fúrọ̀ aláì kábíyèsí ọba Bariga yìí náà ọ̀rọ̀ tẹ́sán yẹn ó ṣe díẹ̀ wípé first jagunjagun tá máa jẹ after 6,000 years olórí jagunjagun pọ̀ ṣọ́ọ̀ṣì ni ẹ fẹ́ fi gbé fún Sunday Igboho ààrẹ yẹn ṣe díẹ̀ ẹ bá wa rẹ̀ Àríkẹ́ fún wọn ara àánú lè ṣe. ó mọ iye ìgbà tí ó yẹ. dákú sọ̀rọ̀ tó mú mi ẹ jọba mi fún pure water ọmọ iye gbàgbàgbà ẹ bá mi fún wèrè pure water. ó mọ iye ìgbà tí wọ́n símọ́ ṣó mọ iye ìgbà tó fi bá ẹ jà. ká fún wa àmọ́ iye ẹ̀ka káyé tó bá tó fi jà ẹ bá mi sọ fún ọ̀bọ̀ tó bá tún fi ọwọ́ ọ̀tún re imú tó bá tún fi ọwọ́ ọ̀tún re imú tí bá là ẹ nígbàjú ó máa affect ìyá àti bàbá ẹ̀ ogún ẹ ti tán ni ok dókítà ẹ ti sọ̀rọ̀ wọn lóògùn ẹ tán ló ṣe escape kílẹ̀ iná sílẹ̀kùn fún ìyá wa àtẹ̀fẹ́ mọ́bí tó ti wá wọn lóògùn ẹ ti tán ni dókítà ẹ wà níbí àròlé ẹkùn lórúkọ dókítà ẹ. àǹtí ẹ lọ símọ́. ẹ jẹ́ kan bú kábíyèsí tẹ́fẹ́ dìbọ́ǹkì tẹ́fẹ́ dìbọ́ǹkì ṣé ọ̀nùkọ̀ tẹ́fẹ́ dìbọ́ǹkì rẹ̀ sọ̀rọ̀ dókítà ẹ wà níbí sọ̀rọ̀ sókè wèrè. ó pe gbogbo àwọn baálẹ̀ tó wà ní Bariga pátápátá ó ní pé o kì í ṣe ọmọ bàbá òun ọ̀rọ̀ yìí fa ìjà. jọ Mr. Ìdíje ẹ̀fọ́ ọdún jọ ṣé àǹtí náà símọ́ àtọmọ Bariga nìkan ni kábíyèsí àná bí ni ó yẹ kó bá wa là á kò tún láwọn ọmọ mi tán bí. ọ̀rọ̀ yìí fa ìjà. Mr. Ìdí. débi pé ìwọ tí ń sìn ó padà pàdé àpòpọ̀ ó lọ bá chairman Bariga gbà yẹn tó ń pè ní honourable Oris yìí òun ló ní hòtẹ́ẹ̀lì kan tí àwa OPU lò ní Ìjẹ̀bú nígbà náà. èmi ò. ẹ sanwó o ṣé kìí ṣe pé ẹ jẹ honourable Oris lówó náà ṣe gbé kábíyèsí fún ọba Bariga àbí ṣé pẹ́sítọ̀ mi yẹn ṣó mú yẹ́sì mo béèrè ní o fún wọn yẹn pé wàá tán lọ bá honourable Oris fún ẹ pé ẹ jẹ gbèsè kalẹ̀ síbẹ̀. ò kí ń mú irọ́ mi kí ń mú rọ́ nígbà tá a ṣe OPU kí lorúkọ ẹ̀ ní Ìjẹ̀bú honourable Timson yẹn ló ní hòtẹ́ẹ̀lì ta ló ń gbà yẹn. honourable àbọ̀ ṣẹ́gẹ́ ti sọ pé wèrè ni ṣé pé mi kì í parọ́ honourable Timson ẹgbẹ́ ọ̀rẹ́ ẹ ti ń tàsé honourable Timson ọ̀rẹ́ ẹ ti ń tàsé Mr. Arole Ekun ẹ máa gbọ́ from you will hear from my lawyer ẹ mọ̀ pé oògùn ẹ ti tán ẹ wá sí géètì kalẹ̀ Mr. Timson you will hear from my lawyer mo máa sùn yín sí court ó láwọn làwọn ń tọ́jú ẹ̀ pé oògùn ẹ̀ tán ni ló wá escape mọ́ yín lọ́wọ́ ẹ máa gbọ́dọ̀ tẹnu lọ́ọ̀yà mi ẹ gbọ́dọ̀ tó sọ honourable Timson
Honorable Timson. òun ni ìwọ Timson lọ bá tó ní kó yọ àǹtí ẹ kúrò ní ìyálọ́jà Bariga ṣé mo parọ́? O parọ́ gbogbo tó bá sọ bẹ́ẹ̀ náà. ṣé mo parọ́? So along this line àwọn nǹkan kan ti lọ débi wípé àìmọye. ẹwọ ọmọ kàwé nǹkan ní kàwé olórí ibú wo ló kọ̀tàn fún ẹ olórí tó mọ̀ pé wọ́n tí ì bí ìyá ẹ̀ nígbà yẹn ìyá ẹ̀ tó lọ dó kóòdù mọ̀ pé wọ́n tí ì bí nígbà yẹn ta ló kọ ìtàn yìí fún ẹ ó wà inconsistent ẹ bóyá ń pé ń wọnú ìwé lẹ́mẹ̀wá kò lè kíráàmù 3-minute video o ò lè kíráàmù ẹ̀ sórí kàwé buwé jẹ́ nǹkan tó ti bàjẹ́ nínú ìlú Bariga wèrè buwé jẹ ẹ jẹ́ fìyẹn lẹ̀. má kò ní da fún ìyá ẹ̀ tó bá filẹ̀ ìyá ẹ̀ kò ní da fún tó bá filẹ̀ sọ̀rọ̀ a fẹ́ gbọ́. kábíyèsí ọba Akiolu kábíyèsí ọba Akiolu tìlú Èkó wa lọ́wọ́lọ́wọ́ báyìí ìwọ ló fi petition yọ wọ́n kò ní ṣe ọlọ́pàá mo fẹ́ sọ ìtàn ẹ lẹ́nìí. ìwọ Timson tó yẹ pé o máa ń gba ilé kiri o máa ń gba ilé èèyàn kiri ní Bariga ni o gba ilé èèyàn kábíyèsí Akiolu yìí ìgbà náà kábíyèsí ọba Akiolu yìí wọ́n sì wà ní ìdíṣẹ́ ọlọ́pàá Akiolu wá dá sí i nígbà yẹn àṣọ ọlọ́pàá ìwọ ló kọ petition. Story time you go explain tire no evidence. Against Akiolu tó fi dismiss wọn dismiss petition ìwọ ló kọ against ọba Akiolu. èèyàn kan péré competition against odidi ránkì bàbá wa Akiolu nígbà yẹn wọ́n dẹ̀ dismiss wọn ẹgbẹ́ làwọn ọba tó bí ẹ bá wa tẹ̀kí bíìlù èèyàn kan ó competition against ọba Akiolu kí ni ránkì wọn nígbà yẹn wọ́n dẹ̀ dismiss wọn ó pa orí kẹrin Mr. Saheed ẹ̀yin sọmọlúàbí wọ́n ní òyìn àṣálẹ́ là ń gbọ́ lọ́wọ́ yìí ó pa orí ibùrọ èèyàn ẹyọ kan ó competition against kódà Yorùbá wí bí mo ṣe wà yìí èèyàn ẹyọ kan ò lè competition kọ́ ní kí n má ṣe ṣó mọ́ ló èèyàn ẹyọ kan ò lè flag mi kán gbé péjì mi wálẹ̀ gbé fún bàbá o irọ́ làbí o láìláìláláwù irọ́ làbí o irọ́ làbí o. inú rẹ̀ ń pa mí lẹ́rìn òun ló ń bùyàn ó tún wá tún mú pọ̀ bí ìgbé àṣùbà ẹ bóyá ṣe mú kí ló ń bí nínú náà kí ló ń bí nínú tó ń bí nínú gan òye mi kíní ò ṣáàdùn àmà wàá dá ọ̀rẹ́ àmà arógo báyìí. àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ bàbá ìpadà jọba lẹ́kọ̀ọ́ torí o ò mọ̀ pé ó máa jọba. àbí bẹ́ẹ̀ kọ́. àbí bẹ́ẹ̀ kọ́ àbẹ́ náà ni. ẹ̀yin èèyàn ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ tó wà ní Bariga lénìí Ṣómólú náà ti ń jẹ baálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ baálẹ̀ tó wà ní Bariga lénìí Ṣómólú náà ti ń jẹ baálẹ̀ gbogbo wọn kẹ̀yìn sí ẹ̀. yóò kí n gba pọ́n látẹ̀yìn bí àwọn fẹ́ ṣe lẹ́yìn wọn akọ bí àwọn baálẹ̀ wọn ọ̀pọ̀ tó bá kẹ̀yìn sí ìyàn náà kò dáa wọ́n kọjú sí kábíyèsí ni wọ́n fẹ́ kẹ̀yìn sí wọn kò dáa ọmọ ìkáyé kẹ̀yìn sí wa. torí pé Ṣómólú lọ bá wà ọba ò sí ń Bariga. wọ́n yìí parọ́. baálẹ̀ ẹyọ kan ṣo péré ló dẹ̀ fi jẹ tó ń pè ní Sake. Sake Olúwo. Sake yìí náà
ó kọ petition against ẹni tó gbé lọ pàǹtí. kábíyèsí tíráì o petition. tí n bá parọ́ ẹ máa já mi ẹ̀yin ọmọ bíbí inú ìlú Bariga. èèyàn kan ò ní já ẹ máa pa nìṣó àìpọ̀ tó ti jáwọ́ ọjà ká tó máa wá já ẹ ó ti jáwọ́ ọjà náà dókítà ẹ wà níbi bí wọ́n ti jáwọ́ ọjà ká tó máa wá já ẹ àwọn máyẹ̀ká tún já ẹ ó lè já wẹ́lẹ́wẹ́lẹ́. ìwé mélòó gan náà kọ fún bó ṣe kàtìbí ló ń kàtìbí very dumb illiterate sọ̀rọ̀ wèrè. sórí ilé kan wà ní Ọlọ́nkẹ́mi mi ò mọ nọ́mbà ilé yẹn ìwọ tí ń sìn ó gba ilé yẹn tó ta. sọ nọ́mbà ilé yẹn fún wa kò sàwọn ọmọ Ọlọ́nkẹ́mi dáadáa Ọlọ́nkẹ́mi mi mọ Ọlọ́run tó bá ti kó ní ọjà Ọlálẹ́yẹ ọmọ orí títì lè mi ìyẹn níbi tó máa dárúkọ wọ́n ti kó lọ́jọ́ ọjà Ọlálẹ́yẹ bí ẹni pé à ń lọ sí tọ́ba wọ́n tàdé níjà àdèlé tọ́ba kọjá ọjà Ọlálẹ́yẹ ó wà lọ́wọ́ ọ̀tún báyìí street yẹn ó gùn gan Ọlọ́nkẹ́mi street ó gùn gan wọ́n ṣe kátó wọ Ọlọ́nkẹ́mi street máa kan wà ní títì yẹn ó ń ṣe freezer ó ń ṣe refrigerator 80 o lè mọ̀ pé mi mọ gbogbo tó ń sọ yẹn sọ̀rọ̀ wèrè. Ọlọ́nkẹ́mi ni ilé yẹn wà tó bá jẹ́ wípé mò ń parọ́ ẹ̀yin ọmọ Bariga ẹ máa bọ̀ lórí screen mi ẹ wá bá mi dìbọn kẹ. èèyàn ọkọ̀ ráyè tó kó ti yàwó wọ́n ní nọ́mbà 1064 ló wà. ẹ wá sọ fún mi pé irọ́ ni mò ń pa ilé ọ̀rọ̀ tí mò ń sọ yóò ti tó bóyá bí ọdún 9 sí 10 tó gba ilé yẹn dá wàhálà lẹ̀ ọdún 9 nítòsí níbí tó competition against ìwọ tí ń sìn. mo sọ pé ìyá ẹ̀ ò tọ́jú ẹ̀ ìyá ẹ̀. ẹ lọ béèrè lọ́wọ́ àwọn ọmọ Bariga dáadáa. Yes, going to 10 years. kí ni ká tètè lọ́wọ́ ọmọ ọmọ. ilé yìí ló gbà last tí wàhálà fi dé báyìí. Timson bàbá mi láìkè ètò yìí kí ló dé. o kì í ṣe ọmọ bíbí inú ìlú Bariga. àbó ti jọba. o ò dẹ̀ ń ṣe ọmọ Yorùbá o ò dẹ̀ ní ìtàn Yorùbá. àwọn kan ní kábíyèsí kọ́ ilé fún wọn níbẹ̀ o bad mother ẹ send request ká gbé yín sókè ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn lẹ́nu nǹkan ti dé báyìí aláyọ̀ tó máa bá ti ẹgẹ́ ti wà lórí péjì. alẹ́nu. jẹ́ kí n sọ̀rọ̀ àwọn onígunnu Bariga àwọn ìṣẹ̀dálẹ̀ Bariga tó jẹ́ pé àwọn ọmọ onígunnu tó wà nílùú Bariga ìwọ Timson yìí náà ló competition against àwọn onígunnu. Ọba Akíolú ti jọba ńgbà náà Ọba Akíolú ló padà yọ àwọn onígunnu àtàwọn oníṣẹ̀ṣe kúrò nínú petition tó kọ against wọn torí petition tó kọ against wọn nígbà náà ni pé èèyàn náà fi ń bọ̀rìṣà èèyàn náà ń lò ẹ̀jẹ̀ èèyàn náà ń lò. ó parọ́ kú ó pa ṣége irọ́ àwa mọ gbóògùnù dáadáa èmi tó ń wò yìí mo mọ ibi tí wọ́n ń pè ní gbóògùnù gbogbo títí gbóògùnù làwọn ọmọ Ìgbò wà tí wọ́n ti ń ta spare part tí ìgúnnú bá jáde àwọn ìgúnnú bá jáde sáwà wẹ́rẹ́rẹ́ o kí ló tó ń porí ibú rọ́bà ẹ̀ ìyá ọmọ yìí dà àwa mọ gbóògùnù dáadáa níbi roundabout gbóògùnù bí ẹni pà lọ sí lady láàkì pèrèrè o àlẹ́ ọba Bariga ti gbé ẹpọn Gani àtàwọn ọmọ ẹ̀sọ́ orí náà gáàsì. tí n bá parọ́ ẹ lọ bèrè pẹ́tísọ̀ ẹ̀gan ó kọ́ dé Àbújá. ọba yẹn lẹ́nu nìyẹn o kábíyèsí lẹ́nu o. wọ́n ti gbóògùn yẹn pa. nígbà wo lọ́dún wo wèrè. tí n bá parọ́ ẹ lọ bèrè ní Bariga tó bá yẹ pé àwọn onígunnu wọ́n bá Timson ṣe. ọmọ Bariga wà bí ọdún wo náà ti gbóògùn pa. lẹ́yìn ìgbà náà ó pè wọ́n ó ló fẹ́ parí ìjà pẹ̀lú wọn. ọmọ àdúgbò mi lélẹ́yìí o ọmọ ìdí àbà àwọn bàbá lúkú ẹlẹ́bí àwọn ọmọ ọlọ́jà alẹ́ àwọn ọmọ ìdí àbà ti wọlé o tí ẹ máa ta lẹ́nìí
kó lè mọ̀ pé àwọn ọmọdé àbá dáadáa bí wọ́n ti máa ń nájà alẹ́ bẹ́ẹ̀ làwọn màámi gan tó máa ti ń tó ti yé káwá ọwọ́ àfi gbogbo ẹni sọ̀rọ̀ ìwọ àwa orí títì náà bí wá sí sọ̀rọ̀ wèrè eléré ibú ọmọ. àwọn onígunnu ọ̀nà àwọn ò lè bẹ parí ìjà àti wípé àwọn ò bẹ ìjà wọ́n tó bá jẹ́ kó fẹ́ parí ìjà náà nìṣó lọ́dọ̀ Akíolú ò lè lọ sọ́dọ̀ bàbá wa Akíolú. gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ yìí tí rọ́bà wà ń bẹ̀ ẹ̀yin èèyàn ẹ máa bá mi sọ o. along the line ìgbà tí bàbá wa Akíolú fẹ́ ṣe birthday kan mi ì mọ iye ẹ̀tọ́ fẹ́ ṣe ń gbà náà. gbogbo nǹkan ló kí ń mọ̀ ní birthday kan náà ṣe o birthday ni o mọ iye ẹ̀ tí wọ́n tán bá wọn jà ní gbòògùn o mọ nọ́mbà àdírẹ́sì ọlọ́run kẹ́mi o tún mọ ọ̀tọ̀lọ́run Tóyìn o tún mọ ti kí lórúkọ ẹ̀ Ọlálẹ́yẹ o tún mọ táìmù tí wọ́n tún ṣe birthday bàbá Akíolú wèrè ní ẹ̀ wèrè sọ̀rọ̀. ìwọ tí ń sìn yìí ó ra màálù ó gbé lọ sí palace bàbá wa Akíolú ibi tí mo sọ́dẹ̀ yìí tó bá jẹ́ pé mo parọ́ kí àwọn èèyàn jáde láti palace bàbá wa Akíolú kan ní ọlá federal irọ́ ló ń pa. mo jẹ́ fẹ́ kí Timothy fúnra rẹ̀ jáde irú rẹ́kọ̀dì tó ṣe lọ yẹn tí ó mọ̀ pé òun ti bà ayé ara òun jẹ́ yẹn kó jáde kó wá tún sọ pé gbogbo nǹkan tí mò ń sọ yìí irọ́ ni. bàbá wa Akíolú gbé ẹ ṣépè lọ́jọ́ náà lọ́hùn-ún wọ́n forí adé gégùn fún ẹ. wọ́n dẹ̀ dá màálù ẹ padà wọ́n dẹ̀ tún wọ̀nà àwọn tó wà ní palace pé kó má gba àbọ̀dè fáwọn o. bàbá wa dẹ̀ ní òkè ṣọba. ẹyẹ ká gbọ́dọ̀ dẹ̀ kí fúnẹ̀ kí má jà náà sì àwọn yóò ti pọ̀ tó ṣe ń pè. ìgbà tí Fáṣọlá tó wà ní gọ́vnọ̀ Lagos State. ó kàwé dẹ̀ tún gbàgbé. baálẹ̀ orílẹ̀ Bariga òun pèrè lọ́ba ọba tó dádé ò ní certificate ó dẹ̀ ń ní àwọn ọmọ ìlú lára baálẹ̀ orílẹ̀ Bariga oníkọ́lọ̀ wú signboard ẹ̀ pé torí ìwọ lọ́ba ọba tó ní certificate tó lọ́pàá àṣẹ. ìgbà náà Fáṣọlá pa ẹ́ láṣẹ pé àwọn fún ẹ ní 24 hours kó o lọ ṣe signboard.